Broadcasting Tutorial. We are citadel of learning. Tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́. Production, presentation, technical and marketing. Àwíkọ́nkọ́ Broadcasting Tutorial. Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mú òmùlò fòlòlò fọ́ọ̀mù tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Àwíkọ́nkọ́ Broadcasting Tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣọ̀n. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. Bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀. Bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé. Kò sí ìyọnu ìrọ̀rùn ló bá dé o. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console, technicality, productions, presentation and marketing. Tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí, Àwíkọ́nkọ́ Broadcasting Tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀. For you to be outstanding, enroll today at Àwíkọ́nkọ́ Broadcasting Tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State and become a professional in no time. 10,000 naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù 3 sí 6. Ẹ̀bùn yẹn máa hàn dé. Ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. Àwíkọ́nkọ́ Broadcasting Tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. ẹ já tó mọ kíra wa kó dédé àkókò yìí bíkíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi láti máa wo ẹ̀ lórí ẹ̀mí gangan wọn gbọ́ mi náà lẹ́ láǹfààní láti máa gbọ́ ní dédé àkókò yìí arílómi bí wọ́rọ̀ ló tún dé tí ó tún sọ lówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ̀ akandọ́rọ̀ Àwíkọ́nkọ́ náà ló kọ́ mi Àjàó Àró Àwíkọ́nkọ́ aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kò sí ti baba ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe ẹ má bínú àṣọ ọ̀pẹ́ ló kó bẹ́ẹ̀ rí orí àyọkà náà la wà lórí ìkànnì tá a wà yìí oníkànnì tá a ti ń ka tẹ́lẹ̀tẹ́lẹ̀ àní ká máa fi dára wa lára yá ní àyín náà ni ẹ wá nǹkan fìdílé nǹkan ẹ̀yin tí ẹ fẹ́ kí ọmọ yín ọkọ̀ èdè Yorùbá tó yanrantí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà lókè òkun Amẹ́ríkà ní London ní Italy ní Germany ní Spain ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dẹ̀ fẹ́ káwọn ọmọ yín kí wọ́n gbọ́ èdè Yorùbá dáadáa kí wọ́n lè sọ Yorùbá dáadáa kí wọ́n má bàa sọ lẹ́nu torí pé ẹ̀yin gangan ò fẹ́ sọ lẹ́nu ṣùgbọ́n iṣẹ́ díwọ́ àwọn àkókò tó yẹ kẹ́ ẹ sọ èdè Yorùbá sí wọn ẹ̀ láǹfààní àti sọ Àkàndọ̀rọ̀ Àwíkọ́nkọ́ ń bẹ ní àyín mo wà fún dáadáa ẹ fọ́kọ́ ọmọ yín sílẹ̀ fún ètò ẹ̀kọ́ èdè Yorùbá orí ẹ̀rọ ayélujára tá a mọ̀ sí online tutorial bẹ̀rẹ̀ látọmọ ọdún 4, 5, 6 lọ bẹ́ẹ̀ déye iye ọdún wọn. Bákan náà ni ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ láti kọ́ bá ti ń gbóhùn sáfẹ́fẹ́ lórí rédíò lórí tẹlifíṣàn àti lórí social media yún ayélujára tá a wà lóde òní báwo la ṣe ń lo àwọn irinṣẹ́ ìgbàlódé láti gbóhùn sáfẹ́fẹ́ àti bẹ́ẹ̀ lọ. Ìforúkọọ́lẹ̀ ti ń lọ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú oore ọ̀fẹ́ àtògo Ọlọ́run. Ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu nínú oṣù kẹjọ tá a fẹ́ mú láìpẹ́ láì jìnnà. Ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ẹja ẹ forúkọọ́lẹ̀ ẹja sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. Lánlẹ́yìn àkàrà àjẹsà òun náà làkọlé ti ń bẹ lórí Keje tí mo ti láti tẹ̀ síwájú ẹ̀yọ́ àwọn nǹkan fìdílé ìwé tá a wé ọ̀ndùn látọwọ́ ọ̀jọ̀gbọ́n kọ̀wé àgbà nínú kọ̀tàn ẹ̀gbọ́n mi dáadáa Kọ́lá Òní ọ̀yà ẹja tẹ̀wájú ojú amọ̀rọ̀ tí yóò sì dá lójú ẹsẹ̀ ṣùgbọ́n họ̀wùhọ̀wù tí yóò dá sílẹ̀ ló lè mọ́ tètè lọ ọ̀gẹ̀nìtìn fẹ̀kẹ̀fẹ̀kẹ̀ àgbàrá ojú ọ̀nà àbàtà lẹ́lẹ̀ ìnínú inú oko tàtà tó torí igi ńbẹ̀rẹ̀ ogun làámọ̀ ẹnìkan kì í mọ ìparí rẹ̀ láìsí dànwó lásán ni dànwó ló sì bí ọ̀gẹ́rẹ́ ó sì bí bóró ni yọ̀ wọ́n ṣe ló ti pọ̀n mẹ́rù kọ̀ ọ̀rọ̀ náà gbégé ọba dòbí Lánlẹ́yìn ni àkàrà àjẹsà yàtọ̀ sí ti fèyí tọ́fà kíkọ́rípọ̀ òun ò ṣe mọ́ bàbá onílé láìsí Ògúnrẹ̀mí náà ò gbà lẹ́rọ̀ kò gbà lẹ́yọ lọ́jọ́ ìsinmi tó tẹ̀lé ọjọ́ tí láìsí fàjọgọ̀dì ṣe ló pe ilé jọ ó pe yẹ́sù fòrè bí ara rẹ̀ tí kìí yẹ ó pe rọ́bọ̀tì olóyìnbó ìṣòbò ni rọ́bọ̀tì ṣùgbọ́n Yorùbá dá lẹ́nu rẹ̀ ju tẹni tí wọ́n bí sí gbọ̀ngàn lọ lọ́wọ́ rẹ̀ ò tí ì tẹ́tí tí bàbá rẹ̀ fi mú wọ gbọ̀ngàn wá bàbá ti kú ṣùgbọ́n rọ́bọ̀tì wà bí ẹ̀wà iṣẹ́ dókítà olóyìnbó ní í ṣe bọ́kọ́sẹ́ rẹ̀ bí ọkọ Ọlọ́run nìkan ló yẹ ṣùgbọ́n a máa gún èèyàn lábẹ́rẹ́ lábẹ́rẹ́ tí ń lò bá sì máa dípẹ́tà lẹ́nu kò ní sọnù a máa láwùwà àti àkàndùn bá fẹ́ ṣerú iṣẹ́ abẹ báyìí akọ́kọ́ fi bíléèdì ráná dáadáa ná á nítorí kòkòrò kéékèèké tí ò ṣeé fojú rí ni
eré làwọn èèyàn máa ń rí wọn ní abájọ tí fi ń kàngó mójú gbogbo gbà lójú ọ̀bá máa dọ̀yàn. èwo ni pé kòkòrò kan kéré débi pé a kò lè fi ojú rí. rọ́bọ̀tì ọ̀wọ́ bùbá àti sọ́rọ́ rí àfikún dèbí rẹ̀ èbó sì ní bí ọ̀pẹ́ rẹ̀ bó bá sì jẹ́ ibi táwọn èèyàn ti gbé èbó lọ́wà bó ṣe ń sọ Yorùbá ni yóò mọ̀ fi èbó ńláńlá kọ̀ọ̀kan aláàrin kò sóhun tó sọ tí kì í yé àwọn èèyàn torí bó bá ti ń sọ èbó kan ni yóò mọ̀ túmọ̀ rẹ̀ ọjọ́ ń pé ọkàn fi òyìnbó ọ̀hún sí akọ gàrú ojú mi dá àti sí arìnrìn lásán ni. ogún rẹ̀ mi tún pe bàbá Ọ̀sísàmì náà sí jókòó. Ọ̀sísàmì táyà mi álá bàbá tá a wé láhùn tán ó níjà kó nírèrè pẹ̀lú ẹ̀ ọkàn jẹ́ pé ẹni ó bá kunikù náà lábájáyé ni kì í ṣe ẹni tó dùn ún mú lọ́rẹ̀. Ọ̀sísàmì táyà mi álá ní mọ́tò ayọ́kẹ́lẹ́ kan mọ́rìsì ni kò fi mọ́tò ń gbé ẹ̀dá Ọlọ́run kan rí láyé yàtọ̀ sí ara rẹ̀ àti ẹbí rẹ̀. ẹ̀kọ̀ọ̀kan tó bá fi gbé ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ṣe ni yóò máa sọ bí òkú àgàn tí wọ́n fi débi tí wọ́n bá ń lọ. òkú yanmọ rẹ̀ lódì á ń bọ̀sẹ̀ ọmọ ọlọ́mọ táwọn èèyàn bá ṣe kòńgẹ́ rẹ̀ lọ́nà oko tí wọ́n wá bẹ̀ẹ́ pé kó jọ̀wọ́ gbé àwọn délé ẹ̀rín ni yóò bu sí á ní táyà mi álá wọn bá tèmi nìkan ni mo pọ́ síbẹ̀. Ọ̀sísàmì á máa gbé mọ́tò lẹ̀ tí ó máa fẹsẹ̀ tó ruko kiri ìyàwó àwọn ọ̀gbádùn àwọn ọmọ àwọn ọ̀gbádùn àwọn ará ilé àwọn ọ̀gbádùn àwọn fúnra rẹ̀ ọ̀gbádùn ara rẹ̀ ẹnìkan ò pé áùdù ọkọ eégún ṣùgbọ́n ọyọ̀jú ràn wá ilẹ̀ haúsá ni áùdù ti wá. àgbàsán oko kòkó ló sì máa ń ṣe àìsàn àbàlọ́mẹyẹ wá jẹ̀gbá àwọn àgà tó ní ṣiṣẹ́ oko ṣùgbọ́n wọn ò kárí lọ́dún tá a wéye ńlọrọ̀ àgbàsán oko kòkó fi kan áùdù bí ọ̀bá sí bó ṣe jẹ́ kò sẹ́ni tí fajá sọdẹ omi tí n ta bá mọ̀ jẹ́ bá tán n tó bá wà nílẹ̀ lósìkò ẹrú tiẹ̀ ti pẹ́ nílẹ̀ ó sì ti ń bá wọn gbọ́ alájọbí bó ṣe rí i tí wọ́n péjọ hàn gàngàn síwájú ilé Ògúnrẹ̀mí tó sì rí dùngbẹ́ mu ògidì kan tí ń rupa sáwájú wọn lọ́ọ̀yà bàrà mọ́kọjá mi olùgbàlà kì í sórin àdùbúlẹ̀ kọ. ibo tí ẹni dérò sì rí lọ tẹ́lẹ̀ bó ṣe yọ sáàrin wọn ni wọ́n sá bí wọ́n ti sá wọ́n ní áùdù ọkọ eégún òun náà rẹ́rìn ó ní àṣekátákó ni àwọn èèyàn tó rẹ́rìn. ọdún egúngún lọ lọ́wọ́ ni áùdù kọ́kọ́ wọ gbọ̀ngán iwájú ilé ẹni tó gbà sìn ló ti ń gbatẹ́gùn lọ́wọ́ léegun kan dé pẹ̀lú ẹrù pàṣán tó kó léjìká onídòdó bíi mẹ́ta kan tẹ̀lé àtàwọn èrò bíi 50 gbàrà tí eégún déwájú áùdù ló béèrè owó ńgbà tó ní tọ́hún òsì ti ẹ̀gbọ́ Yorùbá dáadáa ńgbà náà tí ò sì mọ tí wọ́n ń ṣe ẹ̀rín lásán nírin bíi dèdèrè àgbà ó sì ń wògùn bí orí ẹran ńgbà tí eégún tẹ́wọ́ tí ò rí káùdù ó fún ọ ní nǹkan kan tí ò sì dìde lórí ìjókòó ló bá gbé àtòrílé lẹ́yìn ọrùn áùdù fèdè lù wọn fọ̀ ó ké fò eégún tó ń wé látòrí áùdù dìde fò ó sáré wọlé lọ jíjáde tí yóò jáde padà tó ń ti àdá akínrin gán tí fi ṣiṣẹ́ oko nírọ̀lẹ́ ní ti fi ṣiṣẹ́ oko ní ìrọ̀lẹ́ báyìí ní ti pọ́nlẹ̀ àdá ń kọ yanran lọ́wọ́ ẹ̀ ọ̀pá gbòòrò ségun ó sì gbé àdálé látàrí ìrégún tí áùdù sálàdádún ka áùdù ní àṣì pátákó nì ìyẹn ni pé pátákó ló ń pè ní orí èèyàn bó ṣe fa àdá yọ lára èrè tó forí mù sí tó sì ní kóńgó gbé léegun lọ́rùn òfo ọjọ́ kejì ọjà àtẹ́gùn àtèrò àtàwọn onílù ẹni orí bá yọ ó dilé eré àsádijú eré ikú ni sí làwọn onílù pa ìlú mágbádá tí wọ́n fèrè ge eégún pàápàá ó fi eré rẹ̀ sẹ́yìn lójúbà ehoro láti ìgbà náà ni wọ́n ti máa ń pe áùdù ní ọkọ eégún òun náà sì máa dáhùn pé àṣekátákó ni wọ́n ní kí áùdù náà ó jókòó kárìn kápọ̀ yíyẹni ẹni tó gbọ́n tọ́lẹ̀ ni kò tó gbọ́n mọ́ olórí àwọn òmùgọ̀ ni ẹ̀rín ọ̀yàtọ̀ tó fi délú ẹ̀bọ gbogbo ẹni tó káwọ́ lérí ẹkún wọn ń sun àwọn mìíràn tún wà níjókòó bàbá yẹmí ẹlẹ́rìn ẹ̀yẹ wọn á sì mọ fẹyín kiri lẹ̀ láì nídìí kan gbòógì oògùn pọ̀ ìyá ṣẹ́gun àti ìyáálé rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wà níbẹ̀ ṣẹ́gun náà wà níbẹ̀ owó àga tí láìsí fi jókòó lòun jókòó sí ọ̀fàràmọ́ láìsí pẹ́kípẹ́kí Ògúnrẹ̀mí ń gbé ahẹ́mu tó wà níwájú rẹ̀ ọ̀dà mú gèrègè ó sì fi ẹ̀yìn ọwọ́ nu ẹnu nù lẹ́yìn náà ó táwọ́ sí obì gbàǹjà kan kùdùrù kan tó wà níwájú áùdù ọ̀là ó sì kéde ẹ̀jẹ̀ nínú àwẹ̀ obì náà ẹ ṣeun o ẹ̀yin èèyàn mi gbogbo wọn jíjẹ́ tẹ́ ẹ jẹ́ mi ń pè àwọn Yorùbá àmọ́ kọrin kan wọ́n ní ènìyàn lásán mi bí mo bá bójú wẹ̀yìn tí mo rẹ́rìn kàn mí inú mi á dùn ara mi á yá gágá ènìyàn lásán mi sẹ́rí ewúrẹ́ nìkan lẹ́yìn ìhun tí fi gbó ògiri o Ọlọ́run dáwọ̀ ọmọ ádámọ̀dá púpọ̀ bẹ́ẹ̀ dá ọba ti fi ọwọ́ tí ń dùn bá bí aṣọ abùsẹ́bùsẹ́ kínní kan mọ̀ wá ní kì í jẹ́ kó máa wó rì ṣùgbọ́n táwo bá ti jẹ́wọ́ ní tí ń wá fáwọn ẹgbẹ́ ewé iná ni o èpo àwọn ni o ewé egbò olóbùtù jẹ́ èso àgbáàrín irú àìmọ́ ìsìn àjòrò ìpẹ́ òrẹ̀
dandan bèrè òǹkọ́ òótọ́ òkọ́ bá jẹ́ bónítọ̀ ń gọ̀bá lè fi lé lọ́wọ́ yóò ju ibi tó bá wà fún pípẹ́ tí mo pè yín kẹwàá bá ń dá sọ̀rọ̀ ọmọ mi láìsí ni ń tilẹ̀ ń tọ́lọ́hún ọmọ dáadáa ni ṣùgbọ́n inú rẹ̀ lè jẹ̀yìn rẹ̀ lọ torí pé àwọ̀ kan ṣẹlẹ̀ láàrin òun àti bàbá rẹ̀ láti yẹ ọjọ́ yìí ó ní bàdìẹ ò hẹ́yìn òun ò ní délùú àwọn èmi tó sì ń gbé lọ́dọ̀ rẹ̀ ní ngọ̀láyà akẹ́bọjẹ alágẹmọ tí ń ṣera rẹ̀ jẹ́jẹ́jẹ́ ikú ń pa á ń bọ̀ nítorí ọ̀pọ̀rọ̀ tí ń jẹra rẹ̀ mọ́lẹ̀ ọlọ́mọjà rí láburú tẹ́ ẹ bá gbọ́ páyà ní ìsìn ni ẹ wá wò mí n ó ti dobìnrin tán po. wọ́n ti dobìnrin tán po tí wọ́n mọ̀ lórí àtàn lẹ́ẹ̀mẹ́wàá n ò sì lè gbọ́ ọmọ ọ̀dọ̀ láti yẹ ọjọ́ yìí kí n má mọ̀ láríjà ibi tó ti wá ó dọ̀ sáàrin sàn kọ́ mọ́ lórísun gbogbo ẹ̀ sì wá rè orí Ṣẹ́gun lọ́dálé òun lè kú tọ́dá yìí lẹ́tì ìjẹ́dá ọ̀kan mo bí ti pa wọ́n ọmọ kókó òun ló ní dandan lá kágbálà ìsì ìlé lọ́jọ́ náà lọ́hùn ọ̀rẹ́ òun ni ìmọ̀lẹ́ òun ni ọjọ́ òun náà sì rí bí àná yìí wọ́n pọn mọ́gbè ń pọn gbá irọ́sì ní pa o lẹ́yìn ọ̀rẹ́ yìí ní wá pọ́ńdà yọmọ kóun níwèé nǹkan bẹ́ẹ̀ sì ní kẹ́ bálẹ̀ sí ọ̀nsọ ìdíjò tọ̀rọ̀ Ṣẹ́gun ò ní gbà kò ní jẹ́ kẹ́ wí bí ṣe ń gba wájú ni yọmọ gbẹ̀yìn Ṣẹ́gun rẹ̀rùn ní bá mi ń jẹ́ òlẹ̀ bá bọ̀ ọ̀dàwí tí mo dá sí ṣùgbọ́n kinní kan ni òye inú mi nínú ọ̀rọ̀ yín o kinní ń jẹ́ mọ́ gbè láìsí kígbe mọ́ gbẹ́nu ẹ lọ́wọ́ àgbàlagbà bá ń sọ̀rọ̀ ìwélé kí ògùn rẹ̀ mi ó tó sọ̀rọ̀ délẹ̀ ẹ̀mú ti tán ó wẹlẹ̀ rárá ó sì rí pé àwọn jàmáà ti káwọ́ gbéra ní gbogbo ìgbà tí Ṣẹ́gun àti láìsí fi ń sọ̀rọ̀ Ṣẹ́gun sáré lọ fún títì lọ́dọ̀ ìyàwó Ródòyè kó rè gbé ẹmu kan wá jálá síkírá ságo àbídùngbẹ ìwọ náà wẹnu lẹ̀kọ́ wẹnu ọkọ̀ ṣé bó orí bá a ṣe pọ̀ tó ń bí àbí o sì tún rí áùdù láàrin wa dùngbẹ ni ó gbé wá o gbogbo àwọn èèyàn rẹ́rìn àfi áùdù nìkan tọmọ wọn lójú áùdù àmọ́ mẹ́mú pọ̀ kò lọ́gàá àyàfi Yẹ́sùfù rìbíàrà tí kì í lè sọ̀rọ̀ mọ́ tó bá ti rí ẹmu ngbà tí Ṣẹ́gun tó gbé ẹmu dé làwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí dá sí ọ̀rọ̀ tí Ògúnrẹ̀mí sọ kalẹ̀ Rọ́bọ̀tì ló sì dé rẹ̀ ṣé ẹ rí tí ọmọ bá ti wà above 18 ó ní liberty láti decide what to do and what not to do bó bá fẹ́ ó lè visit dáàdì ẹ̀ bó bá fẹ́ ó lè denounce ẹ̀ there is no compulsion there kí ni wí gan ìyá Ṣẹ́gun ló béèrè ńgbà tí ò rójú tó ọ̀rọ̀ Robert ọwọ́ ajẹ́ bí àlejò rẹ̀ kọ́ ó sì wá ń ṣe yán bí ọkà sùúrù lọ̀rọ̀ rẹ̀ gbà yóò láyé wa ní ìsìn ìyáde làwọn á sọ̀rọ̀ tán ó ṣe tọ́ ṣeré mọ́ 8 kéèyàn máa interrupt me for whatever reason ẹ tí ẹ jẹ́ kí mi ó ká ló lẹ́rùn mi délẹ̀ ná tó o má bínú o ọkọ ìyá mi máa sọ̀rọ̀ rẹ̀ ń sọ ó jèrè ọmọ yìí láìsí àbíkílẹ̀ ti pè é kì í ṣọmọdé mọ́ ẹ jẹ́ kó ṣe ohun tó bá ti rún ọkàn rẹ̀ wá tèmi nìyẹn period bí Ṣẹ́gun ṣe gbọ́ ọ̀rọ̀ Rọ́bọ̀tì lọ́pàá àtẹ́wọ́ tó bú sẹ́rin bàbá rẹ̀ wo níwòkuwò bàbá Yẹmí tó ìjókòójó ó hà fún kó tó dá sí Rọ́bọ̀tì ṣẹ́wọ̀ òsì wàá mọ̀ pé bọ́rọ̀ bá délẹ̀ tán yóò kan jẹ́jẹ́ mojókòó mi Rọ́bọ̀tì òfìsì òsísàmì ló tún wá fi lé èmi ò ríro t'Ògúnrẹ̀mí èrè láyé sá o báwo lè yàn kan tí ọpọlọ rẹ̀ ọ̀jọ́bà sí lè gbọmọ ọlọ́mọ sábẹ́ kọ́mọ bọ́ kọ́mọ dáṣọ bọ̀ ọlọ́run kọ́mọ ran níléèwé ọlẹ́rọ owó ńlé ni èmi kọ́ ọ̀fọwọ́ òsì tàkà òsì dànù àódò náà ò sọ pé òun ò sí ń bẹ̀ àìsí ń bẹ̀ láì dá sí i ó sáré mu ahẹ́ ẹmu kan sí i kó tó sọ̀rọ̀ wò ó táyà mi alá má tún pè mí bẹ́ẹ̀ mọ́ láyé rẹ̀ ọ̀dà mọ́bìnú yankúrẹ́ ọ̀rọ̀ tèmi ni pé gbogbo èèyàn dúkà kò lè má hùwà bí tirẹ̀ ìwọ tó mójú owó tó pẹ́ ó gàsíkíánì bí Ògúnrẹ̀mí bá fẹ́ ràn láìsí lówó bá a lè fi ṣé ní kó fi tiẹ̀ ṣe tiẹ̀ kó wá dìnnà sá kó tún bu ẹmu mu. ó tún bu ẹmu mu òó mo gbọ́ o òun wá jẹ́ bí aláàánú ara Samaria wọ́n fa ọ̀rọ̀ yìí lọ wọ́n fa bọ̀ kò nítumọ̀ kò lójútùú ẹnu wọn kò ẹnu ọ̀hún ò sì dúró ẹ̀mú ni sá nígbẹ̀yìngbẹ̀yìn Ògúnrẹ̀mí rí pé aláàtìsí nígbà tí ṣe ara rẹ̀ ó kọjú sí láìsí ìwọ láìsí sọ gbàgbé kárẹ̀wò lọ́sẹ̀ tí ń bọ̀ àbí bí odó sí náà lọ́wà láìsí dìde lórí ìjókòó ó dọ̀bálẹ̀ kí gbogbo wọn kó tó jókòó padà mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin òbí mi tó wà níkàlẹ̀ mo sì tún dúpẹ́ gidigidi mo tọ́pẹ́ dá lọ́wọ́ bàbá mi tó gbà mí síbi ẹran àwọ̀sìn ilé yín ò ní burú ọ̀nà yín ò ní bàjẹ́ ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ bí mo bá sọ fún yín pé wọ́n tẹ̀lé yín lọ òwò kankan ajẹ́gbèsè ni mò ń tàn yín o bí mo bá sì ń tàn yín bí ẹni pé mò ń tanra mi ni èmi ò lọ wò ó
mo léèyàn fi mí kówó kò sì wẹ̀yìn mi wò ń bẹ́ẹ̀ eré kí wàá lajá ń bẹ́ kò ń ṣe lẹ́ni tó jẹ́ pé nǹkan ló lò fún mi tí mo fi dèrò láyọlẹ̀ lọ́dún ọmọ orí mo fọrìn dán ni o ẹsẹ̀ ni o ń ọmọ ẹ̀tún wá ní akẹ́sẹ̀ lẹ́sẹ̀ ká nìṣó níwò ó ẹni tó fọ́ni lójú lè yáni láàárọ̀ bóyá owó ṣe fìyà díẹ̀ lọ́wọ́ wọn gbà bá dọ̀hùn wọn á kọ́kọ́ fi tipátipá gbolúwa rẹ̀ lẹ́lọ́wọ́ yín ná kí wọ́n tó fi ṣoògùn owó èmi ọlọ́wọ́ o lálùpọ̀n ló kéré ń ọ̀lọ́ o kí ló tún fẹ́ gbọ́ simple and straight to the point Ògúnrẹ̀mí sọrí kọ́ fúngbà díẹ̀ kó tó fèsì ọ̀rọ̀ ọlọ́sọ̀kalẹ̀ tó dùn mọ̀ràn yìí lóòótọ́ àmọ́ òkè òkú lọ́lọ́kù bàbá ọmọ lọ́lọ́mọ ìtọ̀sẹ̀ ló sì lọ́yọ́ bọ́ bá dọ̀sẹ̀ tí ń bọ̀ tí wọ́n bá ṣe lọ kò kó jáde ńlẹ̀ mi o àwọn obìnrin ilé kọ́ ha ojú Ṣẹ́gun léròrò ìyá Ṣẹ́gun bínú gan ó sì hàn lójú rẹ̀ ó dìde ńlẹ̀ ọkùnrin wọlé lọ máròrò òkú rọrọ èkó yànjọ máròrò Ṣẹ́gun náà dìde ńlẹ̀ fún ọ̀tẹ̀lẹ́yà rẹ̀ wọlé inú Ògúnrẹ̀mí náà ò fi bẹ́ẹ̀ dùn ó ń dásọ̀ bí òkú àgàn ewúrẹ́gẹ́ ọmọ ẹ̀dún mẹ́mẹ́ aníkápẹ́nu pa àbólẹ̀wì ẹnibi tó ní nǹkan fi sí ni ọ̀dà èmi lẹ́ẹ̀bùn ni àbí láìsí lọ yẹ kájọ pàrọwà fún mo rò pé òun lágídé ni agídí ata òsì tó tọmọ ọlọ́ta onílé ní lọ́wọ́ àlejò díẹ̀ rù tínú tèmi náà lèmi náà ó ṣe o oní nǹkan làdí ó ṣe òun nìkan kọ́ lọ́ lágídí ìgbà tí òpè máa ń mọ dàálẹ̀ àwọn èèyàn ti mú ògidì ẹmu yó ọ̀sẹ́ni tó dá sí tiẹ̀ mọ́ áùdù nanu pèyàwó ródòyè pé kó gbé jálẹ̀ ẹmu kan wá ó sì sanwó rẹ̀ rọ́bọ̀tì ra ságo kan bàbá Yẹmí náà sì ra dùgbẹ́ kan dùgbẹ́ bàbá Yẹmí wọ́n mú lọ́wọ́ tí wọ́n mú dé ìlàjì tí ọ̀sìn sámi fi tọrọ àyè pé òun fẹ́ sáré dé ibì kan wéré ọ̀bẹ ẹnikẹ́ni lábo ìwà kí fòmọ́ni lágbàlagbà bẹ́ẹ̀ ni ṣe tọ́ba rẹni tọ́ láwọn ojú tí ẹ lọ sí lọ́yẹ kó pè é lẹ́jọ́ láìsí náà ti ń sunkún díẹ̀díẹ̀ ó dìde dọ̀bálẹ̀ níwájú Ògúnrẹ̀mí. mo ti gbọ́rọ̀ yín bàbá mo kò jáde lọ́sẹ̀ tí mo ṣaládùn ara mi eré ni àwàdà ni láìsí kó jáde nílé Ògúnrẹ̀mí lọ́sẹ̀ kejì ó kó lọ sílé alábẹ ẹrù Ṣẹ́gun lòun fẹ́ bá a kó lọ bẹ o ló bá tẹ̀ ẹ́ pa síbẹ̀ láìsí bẹ́ẹ̀ tì pé kó padà sílé kọ̀gbà láìsí ìṣeré bó bá sunlé alábẹ lọ́sẹ̀ yìí bí bàbá onítọ̀hún bá ti ń béèrè katikíìsì lọ́wọ́ wọn àgbéra ó di ilé Múrítà Rágàbárù tí wọ́n ń pè ní rẹ́sọ̀ dandan sì ni kó mú Ṣẹ́gun lọ́wọ́ torí kò fìgbà kan já lára rẹ̀ wọ́n lè kó níbẹ̀ kó di ilé Sọjí tàbí ilé Kúnlé tàbí ti Mọ̀jídì tètè ni wọ́n ń bá a kiri oorun 2, 3, 4 ọ̀pọ̀ tán wọn ò rí nǹkan gidi kan jẹ dàbí alára ibi tí mọ́ láìsí lára tẹ́lẹ̀ Ṣẹ́gun ò sì bìkítà torí pé láìsí ọ̀fẹ́ kí wọ́n wá fẹjọ́ òun sun ọ̀gá iléèwé lórí ọ̀rọ̀ Ṣẹ́gun tó sáré wá sọ fún Ògúnrẹ̀mí pé ọdún lọ́wà àti pé ìrà ò ní rìn ṣé wọ́n mọ̀ wípé ìdánwò tó bẹ̀rẹ̀ ń fẹ́ máa kọ́ níwèé díẹ̀díẹ̀ ní kó tó padà lé Ògúnrẹ̀mí ò rí sí kankan fọ̀ sí i ó ṣe hàn nílé ìwé inú láìsí òdùn mọ́ gbogbo ọgbọ́n tọ́mọ̀ tọ́ta kí Fèyí ó lè padà sọ́dọ̀ rẹ̀ kò síṣẹ́ ó lè lọ sí kíláàsì wọn lẹ́ẹ̀mẹ́wàá kọ́ máa fi ọ̀rọ̀ ti Ṣẹ́gun bojú ṣùgbọ́n Fèyí ò ní fojú bẹ wòran láìsí ń rò ó pé òun ò lè bẹ obìnrin atẹ̀yìntọ̀ kankan o ọkọ lolówó orí aya òun lè jẹ̀bi lóòótọ́ ṣùgbọ́n ó yẹ kí Fèyí lè fi ọ̀wọ́ tí ọkọ wọ́ òun kó sì jẹ́ kí ọ̀rọ̀ parí síbẹ̀ Fèyí ní tiẹ̀ ò jẹ́ èèyàn mọ́ ojú ayé lókù tí ń ṣe ńgbà tóun àti láìsí ti jà ló ti dàbí ẹni pé kó fi ilé ìwé lẹ̀ ó ti gbé bí ẹ̀mẹ́fà pé kó lọ bẹ láìsí bí ó tilẹ̀ jẹ́ pé ọmọ wípé ohun ọ̀sẹ́ ṣùgbọ́n àwọn ọ̀rẹ́ rẹ̀ ní ọgbà fún wọn ní láìsí lọ́sẹ̀ òun ló sì yẹ kó wá bẹ̀bẹ̀ tí ẹlẹ́jọ́ rẹ̀ bá wá kọ̀ tí ọ̀mẹ́jọ́ rẹ̀ lẹ́bi hàn kó máa pẹ́ lórí ìkúnlẹ̀ lọ ńgbà tó Keje Àfèyí ó pinnu láti parọ́ fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé láìsí ti wá bẹ òun láìsí ọ̀rọ̀ tí ẹ gbá bẹ o òun gbà wípé ọwọ́ líle ló lè ran obìnrin bóun bá wá ẹlòmíràn tí àwọn jọ ń dọ̀rẹ́ kò sí ẹni tí yóò sì pẹ̀ fún Fèyí tí yóò fi já sòròsò wá sọ́dọ̀ òun obìnrin tó jẹ́ pé bí wọn ò bá rẹni bá wọn dùn nǹkan ọwọ́ yẹpẹrẹ wọn fi mú nǹkan ọ̀hún ọ̀nà àti rí obìnrin kan ní yàjóyàjó tí yóò bá Fèyí sorogún ló lele díẹ̀ kò sí lélẹ̀ àfi bàbá ń tanra wá jẹ lókù gbogbo àwọn tán wọ́ tẹ̀lé òun yẹn ń kọ́ àmọ́ tó gun adìẹ sìn ká má tó ọ̀kankan pàjẹ́ láàrin nínú wọn ni ẹ̀kọ́ ti lè kó ń pẹ́ ọ̀kan nínú wọn bá sọ̀rọ̀ lókù yòókù ìrégbè Yẹmí Adéríbigbé nífa láìsí mú kíláàsì kan náà wọ́n jọ wà Yẹmí náà lẹ́wà níwọ̀nba tiẹ̀ ó ga dáadáa a sì mọ sẹ́wẹ̀ jẹ́ tí bá rìn lọ ó dúdú ni bíi kóró sin ó sì ń dán bíi kọlọ́njíà ní bá rẹ́rìn músẹ́músẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọkùnrin ní máa jí wò ọmọwé díẹ̀ a sì mọ sáré fún iléèwé Yẹmí Adéríbigbé ò ní ẹni kankan bí olólùfẹ́
ìdí ni pé gbogbo ọkùnrin lọ́fẹ̀ẹ́ ga jùlọ tán. ìdènà tí láìsí òfin kọ́kọ́ fòjò tiẹ̀ gbé kà kò kọ́kọ́ dùn Yẹmí pòun ò ní olólùfẹ́. ó mọ̀ wípé ìbáṣepọ̀ obìnrin àti ọkùnrin ní iléèwé girama kò dáa tó, kì í sì bímọ rí. oyún ẹ̀sín, ikú òjijì tí ọmọbìnrin lè rí he ńgbà tó bá fẹ́ ṣẹ́yún, ààbò ẹ̀kọ́ ńgbà tí ọ̀jẹ́lẹ̀yẹ bá lé onítọ̀ ń lọ tán, ìtìjú ráàrì, kò sí ọmọ gidi nínú ìbọn, àyà lọ́dà ní àbẹ́tù. Yẹmí mọ̀ wípé ohun gbogbo ló ní àkókò tirẹ̀. A kì í kánjú tu lọ́rán ìgbà rẹ̀ òkun sásùn. A kì í kánjú lábẹ́ gbígbóná bíboni láwọn wíwọ̀ ní wọ ní nkùn. Ojú ọ̀gbọ́dọ̀ kan obìnrin jù. Kò sígbà tá a dáṣọ tá a rí lẹ̀ fi wọ́, àti pé àsìkò ara là á búra. Ẹnìkan kì í bú Ṣàngó lẹ́rùn, a kì í bolúwẹ̀rí yàngbẹ. Gbogbo ìyẹn kí láìsí ó tó dé ni o. Ẹni ọ̀ràn òde bá ní pera rẹ̀ lọ́kùnrin, ọ̀ràn bọ́ lọ́gbọ́n sọ́dọ̀ mùgọ̀ kalẹ̀. Ọjọ́ tí Yẹmí ti fojú kan láìsí níye rẹ̀ ti parẹ́ mọ́ nínú. Gbogbo ẹ̀kọ́ tọ́kọ́ o, gbogbo mọ̀tọ́mọ̀ nípa ìdá tó wà níbi ìbáṣepọ̀ ọkùnrin àtobìnrin ní kògbókògbó àsìkò ló gbẹ́jù sí ẹ̀gbẹ́ kan. Kọ́mọkùnrin ọ̀dà tán kó tún wá ní ọpọlọ pípé, ẹ̀bùn Ọlọ́run ni kò sì kárì. Gbogbo ètò obìnrin tí Yẹmí wá lò kò túrún kankan lára láìsí. Ńgbà tí fèyí ti bọ́ sí i lọ́wọ́ tán, a kì í gbẹ́rin irin lórí ká tó máa fẹsẹ̀ dẹ́sà rẹ̀. A kì í jẹun lékè mo yóò, fèyí ti tẹ́ ẹ lọ́rùn. Ó tó lọ́mọ, agbódò ni, alógini, arọ́kẹ̀kẹ̀, aṣẹ́wẹ̀jẹ́, adéjú, àrèdí, àpò ara Yẹmí ṣe é sí àfìgbà tọ́pọ́n wá sún kan jẹ lónìí. Ńgbà tí láìsí epo ẹnu ìfẹ́ sí Yẹmí, kò mọ̀ bọ́yá ayé ló ń wà bí ọ̀run. Èmi máa ní ó nífẹ̀ẹ́ mi àbó ti wé bó ṣe jẹ́ nìyẹn. Láti ọjọ́ yìí ó ṣẹ̀ṣẹ̀ ń rí mi ní rárá. Èmi kàn máa ń wẹnu ọkọ kí n tó ṣe ìpinnu kankan ní lóòótọ́. Àwa ò máa kópa oníkálukú lọ́ládùn tiẹ̀. Àbọ̀rọ̀ fèyí kọ́ ló ń sọ ọ̀rọ̀ ẹni o. Èmi ò sì lè gbà kí ìsínwẹ́wẹ́ ọmọ àná kan máa ṣẹnu sí mi lára o. Èmi ìbá ní ẹni tí ẹ ti jọ ń bá bọ̀ tẹ́lẹ̀ ní kẹjọ máa kó o. Àgbàlagbà ò sáà ní tàárọ̀ òde kó má funfun. Ojú tó ti mọ ní òrì kóhùn ò mọ́ ni mọ́ o. Èmi ò jiyàn, àmọ́ ìgbà kí tọ́ lọ bí òréré. Ìgbà kan ń lọ, ìgbà kan ń bọ̀, ìgbà kan ò lólé ayé gbó torí déwájú ìdẹjọ́ o. A sì máa dẹ́yìn àdàsọ̀. Mi ò tẹ́gbá sẹ́nikẹ́ni o, mi ò sì ní fẹ́ kẹ́nìkan kó wọ̀n sí o. Tọ́mọ rásirasi tó máa ń rùn gbà ìyẹn bá ṣe ẹnu ẹ̀ níṣekúṣe sí mi, yóò jìyà yóò gbádùn mi tó kò séwu. Yẹmí, fọkàn rẹ balẹ̀. Fọ́fọ́fọ́ lọkàn láìsí kún bí ilé atare tí kì í di tiẹ̀ láàbọ̀. Fọ́rífọ́rí lásán ló fẹ́ fi ọ̀rọ̀ Yẹmí ṣe, kò nífẹ̀ẹ́ rẹ̀ dénú. Bó bá ti ṣàkíyèsí pé fẹ̀yí wà nítòsí, yóò máa bá Yẹmí ṣeré, yóò máa bá a sọ̀rọ̀, yóò máa bá a tage. Wọ́n fi Yẹmí rúgbó. Onítọ̀ náà ọ̀mà ó ń yọ̀. Àsìkò tí fèyí ní kò ń wá bá láìsí kí ìjà rin àwọn ó lè parí lọ́kọ́kọ́rọ́ òun àti Yẹmí tí wọ́n jọ ń dọ̀gọ̀gọ̀ ẹ̀rín tí wọ́n sún mọ́ra wọn pẹ́kípẹ́kí bí èékánná àti ìka. Orí fèyí dìde wòyàn, ara rẹ̀ wálẹ̀ pẹ̀sẹ̀, ọkàn rẹ̀ sì balẹ̀ wọ̀. Eléyìí kì í sọkò ohun, ẹni tó bá fẹ́ olòṣì yí àsìfẹ́ lọ́fẹ́. Ó wá di láéláé pọngbá, ó dayé àtúnwá. Bó bá ṣe láìsí nìkan ló kù lọ́kùnrin nílé ayé, àjẹkù wọn yàdí sísá ni. Ọ̀sẹ̀ kan péré ni láìsí fífẹ́ Yẹmí. Oògùn tọ́sà ò jẹ́ tí lọ́dà bí ìgbà tí fèyí tẹ̀ tún ká ojú rẹ̀ nílẹ̀ pátápátá. Bí láìsí bá lọ sí kíláàsì àwọn fèyí ṣe ni fèyí máa ń bínú jáde. Àfi bí ìgbà tí ò fẹ́ rí mi rẹ̀ lákìtàn rárá mọ́ ni. Ìgbà tí láìsí náà sì ti rẹnu lẹ̀ tọ́rẹ́nu ọkọ́ ló bá já Yẹmí jùúlẹ̀. Láìsí wá dá ọgbọ́n lóríṣiríṣi kí fèyí ó lè jẹ́ tiẹ̀ padà. Bàbá ó ní gbogbo rẹ̀ já sí. Ìgbà tó sì jẹ́ pé ìsọ̀run tiẹ̀ náà kì í pẹ́ ti fi dìde. Kò bá lásìkò pọ̀ láti pinnu pé fèyí nìkan kọ́ lọmọbìnrin tó kù láyé, àti pé sóbìnrin bàbá ń bàbá jọ sílé ìwé wá fẹ́ ni. Ibi ẹ̀kọ́ ló yẹ kóun wọ́n gbájúmọ́. Àbóbìnrin náà kọ́ ni òun tẹ̀lé títí tóun fi di ìsáǹsá àti alárìnkiri báyìí. Ọ̀rọ̀ akátá ọ̀sánwó, orò rẹ̀ láwìn. Ó tún wá ń béèrè ìbílẹ̀ orò àná gbowó àbí ògbówó. Wọ́n fi gbèsè ṣe olúwa rẹ̀ ni. Bẹ́gbà ò bá dẹ̀yìn lẹ́yìn ẹni, sósì yẹ kẹ́ni ọ̀hún gan ó dẹ̀yìn lẹ́yìn ẹgbàá. Bàbá ṣòwòṣòwò tí ògbẹ́ni ṣe làádágbá ẹ̀nù, ó tó gẹ́ alùbàtà kì í dárin. Ohun abáwádé làágbájúmọ́ láìsí pinnu lọ́kàn ara rẹ̀ pé ìwé nìkan ló kó òun kù. Òun ọba ara rẹ̀ sọ̀rọ̀ pé òun ò tún gbẹ̀rọ obìnrin léyà mọ́. Ǹbí abáfẹ́ ẹlẹ́mọ̀ sọ́sọ́ ní sọ olóúnjẹ ti góúnjẹ rálejò sá. Àlejò náà sì ti fa ìjẹ́sù. Mílẹ̀ ń jọ́bọ̀ lè jà. Ẹni bí ń pọ̀ máa wí ti ẹ̀rin. Ẹnìkan ò lè ké mú ní gbẹ̀gbẹ̀ kó gbé tọ̀ fún ẹ̀mí. Wọn ò sì lè ké má buké kọ́sọ tẹ̀yìn rẹ̀ kalẹ̀. Ogún rẹ̀ mi ò dákẹ́. Ológun náà kan kì í rìn ní rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀ omi. Inú ń bí, inú rẹ̀ ń ru,
inú rẹ̀ dàrú ó sì ti pò papọ̀ bí orí rẹ̀ ṣe ń gbóná bẹ́ẹ̀ ló ń fọ́ tó sì ń tá kínní kan ni. ọmọ wípé sùúrù lọ̀rọ̀ gbà tóun bá ní kóun ó fi wàwára já ṣẹ́gun lẹ́yìn láìsí ọ̀rọ̀ lè di sọ atayanyan ojúbọ̀rọ̀ sí gbọmọ lọ́wọ́ èkùrọ́ náà àmọ́ ewúrẹ́ tó sáwọlé aláwo ni o ọ̀rọ̀ ti di pẹ̀lẹ́kùtù tá a pàmùkùrọ̀ abẹ́rẹ́ ni Ògúnrẹ̀mí dìde ńlẹ̀ gáú láàárọ̀ ọjọ́ tó pé ọ̀sẹ̀ mẹ́ta tí ọmọ rẹ̀ ti kó nílé ọ̀tọ̀ Babáyẹmí lọ pípé ló pe èròjọ́ lọ́jọ́ sí ṣùgbọ́n báyìí iná ti jó dórí kókó ijó tó bá káni lára làádé kó òkújò ẹni ẹ̀gígún lẹ́sẹ̀ rìn sí lákàlákàtọ̀ alábẹ́ lọ dákun Babáyẹmí gbàmí Ṣẹ́gun mọ̀ ti bá láìsí lọ láti ọjọ́ yìí ọmọ tí ọmọ ilé rẹ̀ tí ọmọ náà rẹ̀ gbàmí o Babáyẹmí rẹ́rìn rẹ̀ músẹ́ ó ní ewé ẹsẹ̀ kírímìnì náà ìmọ̀ ni ti fi kó ni mọ́ra abẹ́rò défẹ̀ ìmẹ̀rò tí fi bẹ́rò défẹ̀ bóyá Ṣẹ́gun lọmọ gbọ̀nyìn tí ó dì mẹ́sìn lẹ́yìn ẹsẹ̀ wo wọ́n fàwàdà sí ẹ̀yẹ ọjà rí à ń sọ̀rọ̀ lálùdé ọ̀sán ti lálùpọ̀ ó dà ń bí rọ́bọ̀tì tẹ̀ tí ní kó fi láìsí ọlọ́run sílẹ̀ àbí láìsí ló fínú fíndọ̀ kó jáde ìwúrẹ́ òpó ń sọ mọ́ àgùntàn lónìí yà ń wò bí dúdú Babáyẹmí bí wọ́n bá níwọ̀ lọ́mọ sọ̀rọ̀ báyìí wọ́n mọ̀ jiyàn ṣé kí n pé kọ́ máa wà lọ́dọ̀ mi lọ ni láì mẹ́ni kankan mọ́ láì jẹ́ pé wọ́n yọ̀ǹda rẹ̀ fún mi kọ́ wá dọjọ́ iwájú kí nǹkan kan ṣẹlẹ̀ kí n máa ṣẹnu kọ́íkọ́í ń fàyè ọjọ́ kan lẹ̀ kó fi lọ́ọ́ mọ àwọn èèyàn rẹ̀ níwọ̀ Ògúnrẹ̀mí wo Babáyẹmí tìyanu bó ló ṣe wá ń sọ̀rọ̀ yìí gan ń bọ̀ wà níbẹ̀ tó fi takú wọn lé tọ́fà kíkọ́rí tó lòun ọ̀lọ́ òhó irú ọmọ báwọn ni wọ́n pé ṣe bọ́ ọgbọ́n nínú ẹjọ́ tó rò kalẹ̀ lọ́jọ́ náà pé bàbá òun fi nǹkan bóun sọ̀rọ̀ akèrègbè ní jòwè bíi táàtì tó kùn bọ́ òun bẹ́yẹ bá ṣe fò lásì sọ̀kò rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe tán tẹ́ lọ́kọ̀ wá gba gbẹ̀tugbẹ̀tu tó lò fún eyín lẹ́nu ẹ̀ mọ́ lè yín wẹ́nu mi àgbàdà ló ní ọmọ lè bó wẹ́nu mi dà òpóró àtẹ̀sí ìpolówó dìgbàró ọ̀rọ̀ hùrùhùrù ẹlẹ́dẹ̀ inú ẹlẹ́dẹ̀ nírà sí inú ìwò la ṣe sí inú ìwò ẹ̀tù la ṣe sí àjọbí idán àmúbí ẹ̀yá àmúbí iná àmúbí ẹ̀yá Ògúnrẹ̀mí fò sókè fáyọ̀ ló ṣe ń wò mìíràn láti ọjọ́ yìí Babáyẹmí mò ń wá nǹkan ni kì í jọ́ kó máa wó rì gbọ́dọ̀ ṣàìsọ bẹ́ẹ̀ àbí wọ́kọ́ báyìí la parí orí keje ìyá aládùn náà Àpárí iná látọwọ́ ọ̀jọ̀gbọ́n òkọ̀wé àgbà nínú nǹkan Kọ́lá Òní pẹ̀lú ògo àtòrí ọ̀fẹ́ Ọlọ́run orí kẹjọ láti tẹ̀ síwájú àkọlé tí mẹ́ńbẹ̀ agbe olóhùn méjì títí ìgbà náà ẹ like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV ẹwà èdè Yorùbá TV òwe Yorùbá TV oríkì Yorùbá TV Comedy Magic TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ bá wà ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. bákan náà kí n tún ra ẹ létí ẹ̀yin tẹ́ fẹ́ kí ọmọ yín ọkọ̀ èdè Yorùbá tó yanrantí pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń bẹ lókè òkun ẹ já sọ̀rọ̀ fún ìforúkọsílẹ̀ àwọn ọmọ yín ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ láti kọ́ bá ti ń gbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò lórí tẹlifíṣàn lórí ẹ̀rọ ayélujára ilé ẹ̀kọ́ wa ti fẹ́ bẹ̀rẹ̀ nínú oṣù kẹjọ náà ni yóò bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni bí omi àfòwúrọ̀ pọn ájú wa ṣe o. Awikonko broadcasting tutorial. We are citadel of learning. Tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́. Production, presentation, technical and marketing. Awikonko broadcasting tutorial. Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lòmú fòlòlò fọ́ọ̀n tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣọ̀n. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. Bá a ṣe ń
ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀ bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé kò sí yọnu ìrọ̀rùn ló bá dé o àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá ṣe ń lo console technicality productions presentation and marketing tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí Awikonko broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀ for you to be outstanding enroll today at Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State and become a professional in no time 10,000 naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù 3 sí 6 ẹ̀bùn yẹn máa hàn dé ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀